A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress ti lérí láti ṣe ìkórajọ àwọn ọmọ ẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè fún ìfẹ̀hónúhàn bí ìjọba àpapọ̀ bá tẹ̀síwájú nínú èròǹgbà wọn àti ṣe àlékún owó iná mọ̀nàmọ́ná, bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní ìgbésẹ̀ tako àwọn òṣìṣẹ́ àti mẹ̀kúnnù. Èyí wáyé bí àjọ National Union of Electricity Employees ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ tako àlékún owó iná nítorí kò yẹ kí ọmọ orílẹ̀-èdè máa san owó fún òkùnkùn. Nínú àtẹ̀jáde tí wọ́n yọ̀ǹda lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ wọn tí ó wáyé ní ìlú Yola, ìpínlẹ̀ Adamawa ní ọjọ́ 28 oṣù kejì ọdún 2025, tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá ni NLC ti kọ ohun tí wọ́n pè ní sham reclassification lórí iná mọ̀nàmọ́ná láti ọ̀dọ̀ àjọ alámòjútó iná mọ̀nàmọ́ná (NEC). Wọ́n fi ẹ̀sùn kan Ministry of Power àti NEC wípé wọ́n fi tipátipá wọ́ àwọn oníbàárà sí ìpele tí wọ́n á fi máa san owó gọbọi tí wọ́n pè ní Band A pẹ̀lú àwáwí wípé iná wọn á máa dúró déédéé, bẹ́ẹ̀ ọ̀nà àti di kòkòrò ajẹnirun sí wọn lọ́rùn ni wọ́n ń tọ̀. Wọ́n ní àwọn ọlọ́rọ̀ tó ń ṣèjọba tún wá ọ̀nà àti túbọ̀ mú ayé nira fún ọmọ orílẹ̀-èdè nípasẹ̀ àlékún lórí owó orí ní gbogbo ìgbà. Ìdí nìyí tí ìgbìmọ̀ òṣìṣẹ́ NLC ṣe wá pinnu àti ná tán bí owó bí ìjọba bá gbé ìgbésẹ̀ àti ṣe àlékún owó iná. Wọ́n ní kí ìjọba má dá lábàá àti tọ́ ọmọ orílẹ̀-èdè ní sùúrù. Yàtọ̀ sí owó iná mọ̀nàmọ́ná, bákan náà ni ẹgbẹ́ òṣìṣẹ́ tún fi ẹ̀hónú wọn hàn lórí àlékún owó ìpè, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ rírì àdéhùn ìjọba láti dínkù sí 35% kúrò ní 50% tí wọ́n kọ́kọ́ gbà lérò. Síbẹ̀, ominú ń kan àjọ òṣìṣẹ́ lórí àti mú àdéhùn ṣẹ fún ìjọba. Wọ́n wá lérí wípé bí àdéhùn àlékún owó ìpè tuntun tí wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹta bá fi lè yingin kúrò lórí ohun tí wọ́n fẹnukò lé lórí, gbogbo ohun tí ó bá gbà làwọn á fi fún un. NLC ní kì í ṣe òṣìṣẹ́ ni ó yẹ kí ó jìyà àìpójú òṣùwọ̀n ìjọba. Corporate and Government Inefficiencies (NUEE) náà ní ìgbésẹ̀ yìí jẹ́ ìgbésẹ̀ àti fi ipá mú ọmọ Nàìjíríà san àlékún owó iná láìsí àyípadà lórí ohun tí wọ́n ń kówó lé lórí. Wọ́n ní kí Mínísítà Agbára Adébáyọ̀ Adélábù gbé ìgbésẹ̀ àti ṣe àlékún iṣẹ́ mọ̀nàmọ́ná, kì í ṣe àti mú ọmọ orílẹ̀-èdè tòṣì sí i. Ìròyìn jábọ̀ wípé Adélábù ń gbèrò àti mú kí owó iná mọ̀nàmọ́ná Band B àti C dọ́gba pẹ̀lú ₦206 per kilowatt tí oníbàárà Band A ń san, ìgbésẹ̀ tí àwọn oníbàárà àti ẹgbẹ́ òṣìṣẹ́ yarí lé lórí bí ó ṣe ń jẹ́ ìyàlẹ́nu ìdí tí ìjọba ṣe ń ṣe àlékún owó iná ní gbogbo ẹ̀ka ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti kéde wípé àjọ elétò ìdìbò ìpínlẹ̀ RSIEC yóò ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ kánsù tuntun mìíràn lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ lórí fàákájà ọ̀rọ̀ òṣèlú tó ń lọ lọ́wọ́. Nínú ìkéde àná lórí ẹ̀rọ amóhùnmáwòrán ni Fubara ti ṣàlàyé wípé ìṣèjọba rẹ̀ kọ ìdájọ́ ilé-ẹjọ́, òun sì ní ojúṣe láti gbé òfin ró, bí ó ti sọ àsọdájú wípé lọ́gán tí ìwé-ẹ̀rí bá ti tẹ àwọn lọ́wọ́ títí ọjọ́ 7 oṣù kẹta, àwọn á ṣe àgbéyẹ̀wò rẹ̀ kí wọ́n sì gbé ìgbésẹ̀ lé lórí. Fún ìgbà díẹ̀ ni Fubara fi pàṣẹ kí àwọn olórí ìjọba ìbílẹ̀ (administrative heads) gba ìṣàkóso gẹ́gẹ́ bí adelé alága ní gbogbo ìjọba ìbílẹ̀ 23 títí di ìgbà tí ètò ìdìbò mìíràn yóò fi wáyé. Gómìnà wá rọ àwọn olùgbé kí wọ́n ṣe sùúrù wípé ìjọba rẹ̀ ń ṣiṣẹ́ takuntakun láti mú àlàáfíà jọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn ilé ìfowópamọ́ ni a gbọ́ wípé wọ́n ti ń kó owó sínú ẹ̀rọ ATM pẹ̀lú ọgọ́rùn-ún náírà tí wọ́n ń gbà lọ́wọ́ oníbàárà kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń gba owó nídìí ẹ̀rọ bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹta. Nínú àtẹ̀jáde ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 ní ilé ìfowópamọ́ àgbà CBN ti yọ̀ǹda ìgbésẹ̀ tuntun wípé ẹni bá gba owó láti ATM tí ó jẹ́ ATM ilé ìfowópamọ́ rẹ̀ kò ní san kọ́bọ̀, ṣùgbọ́n àwọn tí wọ́n bá
lo ATM ilé-ìfowópamọ́ mìíràn ni yóò san $100 lórí iye tí kò bá kọjá N20,000 ($20,000). Àwọn ẹ̀rọ ATM tí wọ́n ṣe àgbékalẹ̀ síbi ìgbafẹ́, ilé ìtajà ìgbàlódé, ilé epo àti àwọn ibi ojútáyé mìíràn ni oníbàárà yóò máa san $500 ($500) lé owó tí wọ́n bá gbà lórí ìdúnàdúrà kan per transaction. Bákan náà lọ́mọṣọrí lórí àwọn owó ilẹ̀ òkèèrè international ATM withdrawals. CBN wá ṣàlàyé wípé ẹni gba $1,000 àtẹni gba $20,000 $100 kan náà ni wọ́n máa san níwọ̀nba ìgbà tí wọn kò bá ti lo ATM ilé-ìfowópamọ́ wọn. Àbẹ̀wò akọ̀ròyìn sí ìdí ẹ̀rọ ATM káàkiri ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ṣe àkíyèsí wípé gbogbo ẹ̀rọ ATM ní owó kún inú rẹ̀ dìbà, tí ó fún àwọn oníbàárà wọn ní àǹfààní àti rí owó gbà nídìí ATM wọn. Àwọn ATM yòókù ni wọ́n tètè fi ń tó ẹni fẹ́ gba owó létí wípé ẹ jẹ́ n kà bí wọ́n ti kọ ọ́ ní èdè Gẹ̀ẹ́sì. The amount charged on your account may include a fee of $100 in addition to the requested amount. Bákan náà ni àwọn mìíràn yọ $107.50 bí wọ́n ti ṣe àwáwí $7.50 owó VAT fún ìfowóránṣẹ́, ṣùgbọ́n àwọn oníbàárà kan kérora lórí àlékún lórí owó wọn látàrí wípé wọ́n ń lo ATM mìíràn. Èyí ló mú CBN gba àwọn oníbàárà nímọ̀ràn kí wọ́n máa ṣe àmúlò ẹ̀rọ ATM ilé-ìfowópamọ́ tí wọ́n bá ń lò láti dẹ́kun sísan àlékún owó. Bákan náà ni wọ́n ní kí wọ́n máa ṣe ìfowóránṣẹ́ wọn lórí mobile app tàbí POS. Ṣùgbọ́n ẹgbẹ́ olókoòwò TUC àti ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ará ìlú Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti ké sí CBN kí wọ́n fagilé àlékún $100 nínú àtẹ̀jáde tí ààrẹ TUC Festus Osifo àti akọ̀wé ẹgbẹ́ Nuhu Torò bu ọwọ́ lù. Ní ẹgbẹ́ yìí ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n kọ ìgbésẹ̀ tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní òfin alọ́nilọ́wọ́gbà (exploitative policy) kí wọ́n sì dá a padà ní kíákíá. Wọ́n ní ojoojúmọ́ ni à ń jí bá òfin tuntun bẹ̀rẹ̀ látorí iná mọ̀nàmọ́ná, owó ìpè, owó orí kí wọ́n tó tún gbé e dé orí ẹ̀rọ ATM. Ìjọba yìí ti kùnà lórí ìgbésẹ̀ àti mú ayé dẹrùn, ó sì ti ń sún ọmọ orílẹ̀-èdè. Lánàá ni àjọ SERAP ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó darí CBN láti fi òpin sí àlékún owó nídìí ẹ̀rọ ATM títí di ìgbà tí ilé-ẹjọ́ yóò fi gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀. Nítorí àjọ SERAP ti gbé CBN lọ ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ gba àlejò aṣíwájú rẹ̀ Goodluck Jonathan, ààrẹ orílẹ̀-èdè Sierra Leone àná Ernest Bai Koroma, igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar àti ààrẹ ilé-ìgbìmọ̀ àná Bukola Saraki pẹ̀lú ìyàwó rẹ̀ Tóyìn. Níbi ìpàdé yìí kan náà láti rí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì. Nínú àtẹ̀jáde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Atiku ti ní ìpàdé yìí wáyé ní ilé ìtura Deborah ní Victoria Island, ìpínlẹ̀ Èkó. Atiku ṣàlàyé wípé òun darapọ̀ mọ́ àwọn mìíràn níbi ìpàdé tí ọ̀gá òun tẹ́lẹ̀ pè ní Victoria Island. Bákan náà ni Saraki náà kọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé ìpàdé yìí wáyé láti fi bu ọlá fún ààrẹ ìjẹta tí ọjọ́ ìbí rẹ̀ yóò wáyé ní Ọjọ́rú ọ̀sẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dúró wámúwámú sí gbogbo àyíká àti ọgbà ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó ní Aláùsá, Ìkẹjà bí àwọn aṣòfin ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé pàjáwìrì lónìí ọjọ́ 3 oṣù kẹta ọdún 2025 láàrin rògbòdìyàn tó ń lọ lọ́wọ́. Láti aago 7 òwúrọ̀ ni àwọn ẹ̀ṣọ́ tí wọ́n ti wà ní àyíká ilé-ìgbìmọ̀ láti bí ọ̀sẹ̀ méjì lékún sí i pẹ̀lú èròǹgbà wípé ó ṣeéṣe kí àyípadà bá adarí ilé. Ìròyìn jábọ̀ wípé agbẹnusọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn Mojísọ́lá Meranda ni wọ́n ń retí kí ó kọ̀wé fi ipò sílẹ̀ kúrò ní ipò adarí láti fún ẹlòmíràn láàyè àti gba ìṣàkóso adarí ilé-ìgbìmọ̀ pẹ̀lú èròǹgbà àti yan ará ẹkùn àríwá. Àwọn ẹ̀ṣọ́ láti RRS ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá
tí wọ́n dì hámọ́ra ogun ni wọ́n gba gbogbo àyíká bí wọ́n ti ń yẹ ara òṣìṣẹ́ àti àlejò wò kí wọ́n tó lè wọlé sí inú ọgbà ilé ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Mama Iroko ti ṣe àfihàn ohun tí ó là kọjá lọ́wọ́ olóògbé ọkọ rẹ̀ bí ó ti ní gbogbo ìwà àgbèrè tí ọkọ hù ni òun fi ara dà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò Talk to Tunis TV ni Mama Iroko ti ṣàlàyé wípé ọkọ rẹ̀ a máa gbé àlè wá sí ilé wá bá a láì bìkítà wípé òun wà nílé. Ó ṣe ìrántí bí ọkọ rẹ̀ ṣe máa ń rán níṣẹ́ kí àwọn àlè rẹ̀ lè ríbi sùn mọ́jú nínú ilé. Mama Iroko ní èyí máa ń bí òun nínú ṣùgbọ́n òun kò ní ìgboyà àti kò lójú nítorí òun bẹ̀rù ohun tí ó lè ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.